Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú ìrọ̀lẹ́, ẹ mà kú àṣálẹ́ o. Mo kí oyún inú, mo kí àṣẹ ẹ̀dí. Ọmọdé eléyìí mo kí yín, àgbàlagbà inú eléyìí mo kí yín o. Baálé eléyìí mo kí yín, ìyá inú ilé eléyìí mo kí gbogbo wa o. Báwo lójú ọjọ́, ọ̀dẹ̀ ọ̀dà bí? Á dára fún wa o. Orúkọ mi ni Lukman ọmọ Àyándàrè, bàbá ogún ọmọ ọ̀dọ̀ àgbà. Kí ni ohun tá a fẹ́ bára wa sọ̀rọ̀ lé lórí? Òun ni ẹ̀jẹ̀ ìbímọ. Ẹ̀jẹ̀ wo ní jẹ́jẹ̀ ìbímọ? A ti sọ̀rọ̀ lórí ibi ọmọ. Bá a ṣe wẹ ọmọ, omi ìwẹ̀ ọmọ, a ti sọ̀rọ̀ lórí ẹ̀. Ẹ̀jẹ̀ ìbímọ rèé o, òun nìyí o. Gbogbo àwọn nǹkan tá a yí kà kún tí sì ń di ìṣòro sínú ayé ọmọ tọmọ fi bá a dàgbà, òun la fẹ́ pàkíyèsí wa sí o. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni wọ́n béèrè, wọ́n sun ẹ̀ dáadáa, wọ́n bí ire, wọ́n lóyún ẹ̀ re, wọ́n sì sọ re. Ṣùgbọ́n ọwọ́ àwọn tí wọ́n bí lé lọ́wọ́, òun làwọn ọ̀ka ènìyàn. Bóò la àti ní jìsọ́fì yìí, bóò la sì máa ṣọ́ra sí pẹ̀lú àwọn ẹni ibi wọ̀nyí. Kò ní dáa kéèyàn ó fojú bí oṣù mẹ́sàn-án kó fi ru oyún káàkiri, kó tún á bí kó bí sọ́wọ́ ọ̀ka ènìyàn. Kò ní ṣẹlẹ̀ sí gbogbo wa o. Gbogbo ẹ̀yin obìnrin tẹ́ diwọ́de sẹ̀ sínú káàkiri gbogbo àgbáńlá ayé, ẹ̀ sọ̀ láyọ̀ o. Béwé ṣe bá lára jí tí ẹ̀ ní igi lára, ọjọ́ ìkúnlẹ̀ òní ní yín lára o. Torí pé tá a bá domi sórí, ilẹ̀ ní ń bọ̀. Ẹnìkan wọn ẹ̀ fà bẹ́ẹ̀ gbẹ̀ bí ewúrẹ́, ẹnìkan kì í fa bẹ́ẹ̀ gbẹ̀ bí àgùntàn. Ẹ̀yin tẹ́ lóyún yẹn náà lẹ́ sọ fúnra yín. Gbogbo ẹ̀yin tẹ́ ti wá wọlé ọkọ láti ọjọ́ tó ti pẹ́, tàbẹ́yìn tẹ́ ti bí ẹyọ kan méjì tẹ́ tún wá sí bẹ́yẹ nídàádúró, Elédùà yóò fún yín lọ́mọ rẹ̀. Gbogbo ẹni tó ti bí, Ọlọ́run ò ní fọmọ yín ṣàgbàná fún yín o. Ibùjókòó yín kò ní ní yín lára o. Ogun àdágbé àdáfà kò ní yálé ẹnì kọ̀ọ̀kan o. Á rí tiwa ṣe o. Olú ọmọ lọ́lọ́run ó so gbogbo ọmọ ẹnì kọ̀ọ̀kan wa o. Ẹ máa bá mi ká, ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kájọ fetí gbéyàwó ọ̀rọ̀. Ẹ̀kọ́ la fẹ́ kọ́ o. Ẹ̀kọ́ la fẹ́ kọ́. Mo sì fẹ́ ká tẹ́tí. Ká tẹ̀lé mi dáadáa. Ǹjẹ́ gbọ́ báyìí? Ẹ kú ìjókòó. Ẹ̀jẹ̀ ìbímọ ó jẹ́ nǹkan pàtàkì tá a gbọ́dọ̀ mójútó. Kí ló dé tí ẹ̀jẹ̀ ìbímọ fi jẹ́ pàtàkì tá a gbọ́dọ̀ mójútó? Àṣírí ayé ni o. Inú ẹ̀jẹ̀ tí ọmọ gbé
fún odidi oṣù mẹ́sàn-án tàbí jù bẹ́ẹ̀ lọ tàbí kó má tó bẹ́ẹ̀. Ẹ̀yin obìnrin ọ̀rọ̀ yìí kàn yín o. Ẹ̀yin ọkùnrin ọ̀rọ̀ yìí kàn yín o. Ẹ̀yin ìyá ọkọ ọ̀rọ̀ yìí kàn yín. Ẹ̀yin ìyá ìyàwó ọ̀rọ̀ yìí kàn yín. Nígbà tí ọmọ yín bímọ, ẹ̀jẹ̀ tó bá ọmọ wáyé, ta ló fọṣọ ẹ̀jẹ̀ náà? Ẹ kọ́kọ́ jẹ́ abìrà wa. Ẹni tí ó bá fọ aṣọ yìí, ẹ jẹ́ á jẹ́ kó jẹ́ ẹni tá a nígbàgbọ́ sí. Ẹ jẹ́ kó jẹ́ ẹni tá a ní ìgbàgbọ́ sí. A kí àwọn dókítà wa kárí gbogbo àgbáńlá ayé. Àwọn dókítà tó dá nǹkan mọ̀, wọn kì í gbà tẹni tí ó bá jẹ́ bí ọkọ àbẹ́bí ìyàwó tòótọ́, wọn ì gbà kó dúró ní sàkáání ìyá ọlọ́mọ. Torí pé àwọn gan ti àwọn lọ̀rọ̀ tá à ń wí yé ju àwọn tí ọmọ ń pa rẹ̀ lọ. Ẹ̀jẹ̀ ìbímọ tó bá ọmọ wáyé, gbogbo ẹ̀yin òbí ẹ máa ṣọ́ omi ẹ̀jẹ̀ yìí. Ó mà ṣe o. Gbogbo ọ̀nà táwọn èèyàn gbà kó bá àwọn èèyàn kó bọ́pọ̀lọpọ̀ ọmọ òun lọ́pọ̀ ju o. Ẹ lọ gbọ́ bí tí omi ìwẹ̀ ọmọ. Àwọn ẹni ibi wọn a máa fi ṣiṣẹ́ òkìkí tàbí ṣe àrísìkí. Sọmọ tí wọ́n bá lo omi ẹ̀jẹ̀ àkọ́kọ́ rẹ̀ tí wọ́n fi ṣiṣẹ́ àrísìkí, lẹ́ẹ̀ma rí tọ́pọ̀lọpọ̀ ọmọ míì tí ó jẹ́ bí àgbà ná fáwọn òbí rẹ̀. Ọmọ òun lè rẹwà tàbí kó dá, ṣùgbọ́n tí ó máa ná wọn lówó, wọ́n sì máa sọ fún wọn yìí pé olóríire ọmọ ni. Àmọ́ àwọn ẹni ibi ń kọ́, wọ́n ti yọ àrísìkí ara ọmọ yìí láti inú ẹ̀jẹ̀. Ẹ gbọ́ ohun tí ń wí. Ẹni tẹ́ ẹ bá nígbàgbọ́ sí, ẹ má jẹ́ kó máa fọ aṣọ ẹ̀jẹ̀ àkọ́kọ́ tí ọmọ bá wáyé. Kò ṣeé fi ṣeré o. Òun àtomi ìwẹ̀ àbáwáyé ọmọ kò ṣeé fi ṣeré o. Ẹ gbọ́. Èyí nù bẹ́ẹ̀. Aṣọ wo laṣọ tá a kọ́kọ́ wọ̀ fún ọmọ yìí ńgbà àkọ́kọ́ bí? Aṣọ tá a wọ̀ fún ọmọ nígbà tá a kọ́kọ́ bí. Mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run. Mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run gbogbo èèyàn abiyamọ. Mo tún kúnlẹ̀ mọ́ rábàbà mo dọ̀bálẹ̀ o. Gbogbo ẹni tó lóhùn wá fún ìyá ọlọ́mọ ní nǹkan kọ́ ló torí Ọlọ́run wá o. Àwọn ọ̀ka ènìyàn pọ̀ nù wọn. Aṣọ tẹ kọ́kọ́ fẹ́ fi bọ ọmọ yín lọ́rùn, pé tẹ́ kọ́kọ́ fi bàṣírí rẹ̀ nígbà tí ń bọ̀ wá látòdì ọ̀run wá sáyé. Ẹ blẹ́sì aṣọ yẹn dáadáa. Kí ni tó mọ ẹ blẹ́sì? Ẹ ṣàdúà sí. Ẹ ṣe àdúà sí kókún kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́. Ẹ má jẹ́ ọwọ́ ọ̀tún àti tòsì. Ẹ má jẹ́ ọmọ àgbà yẹ̀wò. Ẹ wá fi lè wọ̀ fún tán kí wọ́n máa yẹ̀ wò lára rẹ̀. Kí ni òtún máa kọ́wọ́ ọ̀tún tàbí owó sí ọmọ ẹ má jẹ́ wọ́n máa gbé káàkiri aṣọ yìí. Ẹ tọ́jú ẹ̀. Ẹlòmíì níbi tó bàjẹ́ dé, ó lè jẹ́ pé ìyá aṣọ alápò kan ló rà fọ́mọ rẹ̀, ntágbára rẹ̀ ká. Ó sì ti ṣàdúrà sí, ó ti fi bà ọmọ rẹ̀ láṣìírí. Má torí pé ẹnìkan lọ mú aṣọ alápò 10 wá. Àbáṣọ alọ́gọ́rùn-ún àpò ó ní kó wọ̀ ọ́ fọ́mọ torí pé ó jẹ́ aṣọ olówó ńlá. Má dán wò ó. Báwo kò ń tọ̀ wọ́n ti làkùlàkà tó ní pé ní kẹwọ̀ fún, má dán wò. Èyí tí wọ̀ ìyá ọmọ rà tàbí bàbá ọmọ tó rà yìí ti ṣàdúrà sí pé ọmọ yín ẹ fi bò ó láṣìírí, ẹ fi dáṣọ ẹ̀yẹ fún. Èyí ó ṣàǹfààní ju èyí tára àtàgbé wà lọ. Ẹ̀jẹ̀ bímọ
látara ẹ̀jẹ̀ ìbímọ níbẹ̀ láti rí irun orí ọmọ, irun ọmọ ìkókó. Ẹ rí wípé ẹlẹ́sìn mùsùlùmí kì í fá, àwọn a máa fárí ọmọ, ẹ má sì mí gbọ́ ẹ dákun. Ẹlẹ́sìn mùsùlùmí a máa fárí ọmọ tó bá dijọ́ keje tàbí jọ́ kẹjọ. Àmọ́ àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ kìrìsìtẹ́nì àwọn kì í fárun orí ọmọ. Wọ́n á ní lẹ́yìn oṣù mẹ́ta àbí lẹ́yìn oṣù mẹ́rin, òmíì wọ́n lè má dínwó ge tó jẹ́ pé bóyá dàda lọmọ yìí àti pé ọ̀rọ̀ rẹ̀ jẹ mọ́ bákan. Ẹ wá rí irun orí ọmọ tá a fá yìí, ẹ dákun ẹ tọ́jú ẹ̀ dáadáa. Irun tó bá ọmọ wáyé ó léwu púpọ̀. Àìdá sórí àkìtàn, àìdá sórí àkìtàn, àìdá sódò kódò ọmọ agbé lọ kò dáa. Àìsí ìdá sínú iná. Gbìyànjú kó rí i pé o tọ́jú ẹ̀ pamọ́. Àwọn àgbàlagbà wọn a máa rí mọ́lẹ̀ ni. Má rí ságbo ọ̀gẹ̀dẹ̀ o. Sì má rí irun orí ọmọ rẹ sí orí àkìtàn tàbí ojú ọ̀nà tí gbogbo èèyàn ń gbà kọjá. Ẹ gbọ́, rí mọ́lẹ̀ nínú igbó, rí mọ́lẹ̀ kọgbẹ́lẹ̀ kójè kò rí mọ́. Bàṣírí ẹ̀ dáadáa. Gbogbo ohun tó bá ti ara ọmọ tuntun wá kò sí kó dànù. Ẹ jẹ́ ká tọ́jú ẹ̀ dáadáa. Ọmọ ìkókó tí ọmọ bá ń sùn, àwọn kankan máa ṣẹlẹ̀ sí. Ẹ rí i pé ọmọ mi ó ṣàdédé máa ké, yóò máa ké. Ọ̀nà bíi mẹ́ta mẹ́rin làwọn èèyàn wá pín sí. Wọ́n lè sọ pé inú ìwọ ní ń dà á láàmú, ó de ní. Ẹlẹ́lẹ́ẹ̀kejì wọ́n lè sọ pé ọ̀kà orí tàbí ọ̀kà inú ní ń dà á láàmú, sẹ́wọ̀n kó di méjì. Ṣùgbọ́n èyí tí mo fẹ́ kọ́ ọmọ ni pé àwọn ẹni ibi wọn a máa rọ̀gbà yí ọmọ tuntun ká. Yorùbá tí mo wí yìí ò yí o. Àláwọn ẹni ibi wọ́n ní orí ẹni ní yọ ni. Ọ̀pọ̀ èèyàn fẹ́ kárẹ̀rù kásọ̀, orí ẹni ní yọ ni. Omi ẹ̀rí fáwọn alákọ̀wé wọ́n lọ kan bẹ́ẹ̀dì ọmọ kékeré, wọ́n á lọ gbé ọmọ síbẹ̀, wọ́n ní ààyè tiẹ̀ ni. Ọmọ máa wá ké, wọn mọ ohun tí ń ṣe. Àwọn ẹ̀mí àìrí àbẹ́mí òkùnkùn tí wọ́n bá ń da ọmọ mi láàmú bẹ́ẹ̀ yóò máa ké wá látọjú oorun. Ọmọ máa ké, ọkàn ṣàdédé máa ké láì nídìí. Báwo làwọn àgbàlagbà ti wá ṣe tírú nǹkan bẹ́ẹ̀ òfin ní máa wáyé? Ẹ gbìyànjú kẹ́ lọ tọ́jú ewé má fọwọ́ kan ọmọ mi. Ewé má fọwọ́ kan ọmọ mi. Pẹ̀lú ewé kílẹ̀ fi mí ṣe. Ẹ gbọ́, ewé má fọwọ́ kan ọmọ mi. Pẹ̀lú ewé kílẹ̀ fi mí ṣe. Ewé àjẹ́ ọ̀bàlẹ́, ẹ̀rùn àwọ̀ká, ẹ̀gún gbogbo ẹ̀ pọ̀. Ọṣẹ tó bá wù yín ni ẹ fi pò ó. Ẹ wàá lọ wá egbò ọparun. Aparun ni o, aparun tí gùn yẹn. Ẹ lọ wá egbò òdì rẹ̀.
ẹ kọ́kọ́ wá díẹ̀ nínú egbòdì rẹ̀ ẹ fomi fọ̀ ọ́ nù ẹ kó egbò yìí sínú ike kan àbí àwo àbí igbá kan ẹ kó egbò yìí sílẹ̀ ẹ wá kó ọṣẹ yẹn lé lórí ẹ máa bù ú kẹ́ ẹ máa fi wẹ ọmọ yẹn ọwọ́ burúkú kan ò ní kan ọmọ náà tẹ́lá tí ń fi ń wẹ ọmọ wọ́n máa sá ni wọn ò ní lè fọwọ́ kàn ọmọ yìí ò sì ní ké mọ́ ẹ̀dán o bẹ́ẹ̀ lẹ́ẹ̀bà àṣírí ayé ni ẹ̀jẹ̀ ìbímọ òun là ń bára wa sọ̀rọ̀ lé lórí. Kú kalẹ̀ gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ wà níjókòó á dára fún yín kò ní dàálẹ̀ mọ́ yín lọ́wọ́. ẹlòmíràn máa béèrè pé ọ̀dà ǹjẹ́ a lè wọṣọ òkìrìkà tá à ń pè ní aṣọ bọ́síkọ̀rọ̀ tí wọ́n máa ń tà ǹjẹ́ a lè wọ̀ fún ọmọ òkókó ẹ ṣeun bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sì kọ́. aṣọ tí ọmọ kọ́kọ́ wọ̀ gbàrà pọ́dáyé kódà tó ọ̀bá rówó ra aṣọ tuntun ipe aṣọ pé alápò kan àbí bákan gbìyànjú kó lọ ra aṣọ funfun ọ̀pá kan àbí ọ̀pá méjì kó rán níbi jàlábíà àbí kó rán ní bùbá ṣòkòtò kan máa wọ̀ fọmọ yìí ó ti tó. àníṣe ó ti tó. má fi aṣọ àlòkù ṣe ọmọ rẹ lọ́rùn ipe kò tí a ṣòwò nígbà kọ sanwó láwo aṣọ funfun kódà bọ́jọ́ pakàn bọ́jọ́ méjì lẹ́nu ní bùbá ṣòkòtò tí wọ́n ń wọ̀ fọmọ yìí ọmọ rẹ ó jẹ èèyàn má faṣọ àlòkù ṣe ẹ́ lọ́rùn ṣùgbọ́n aṣọ tí ọmọ èyí lẹ̀ ẹ fọ aṣọ yìí dáadáa ẹ̀rẹ́ lómi gbígbóná ẹ buyọ̀ sí aṣọ àlòkù òkèrèkà tẹ́fẹ́ kọ́ máa fi yílẹ̀ ẹ bu iyọ̀ sí aṣọ yìí ẹ bomi gbóná rẹ̀ ẹ fi rẹ̀ kẹfọ́ bàbá láyọ̀nù nulẹ̀ fáyọ̀nù fi lọ́ kọ́mọ yìí ọmọ yílẹ̀ ṣùgbọ́n pé aṣọ tọmọ yìí ọkọ̀ọ̀kọ̀ tẹ́rí gbà láyé rẹ̀ kó dáyé àníkọ́ ọmọ rí owó ra sọ rárá gbìyànjú kọ́ ra sọ funfun ọ̀pá kan àbí méjì kọ́ ran fọmọ yìí kọ́ máa wọ̀ ó ti tó. ẹ̀jẹ̀ ọmọ àkọ́kọ́ irun orí ọmọ kò ṣeé fi ṣeré o. aṣọ ẹ̀jẹ̀ ọmọ tá a bá sì fọ̀ ẹ má fi paná o ẹ dákun o ẹ má fomi ẹ̀jẹ̀ yìí ẹ má fi pa iná. iná igi kan jó ọyẹ fi pa èèwọ̀ ni àìfi pa o ọmọ náà máa ṣàárẹ̀ ni. omi ẹ̀jẹ̀ ìbímọ tá a fọ̀ lára ọmọ tàbí aṣọ tí ìyá ìbímọ sí àìdá sódò bákan náà wọ́n jọ orí àti omi ìwẹ̀ àkọ́kọ́ tó jáde lára ọmọ tá a kọ́kọ́ fi wẹ ọmọ ẹ ṣọ́ omi méjèèjì yìí dáadáa ó léwu. omi méjèèjì lórí taabo míì
àwọn àgbàlagbà wọ́n tún lo omi yìí fún ọmọ yìí lọ́jọ́ iwájú. Gbọ́n tí ń wí lórí taabo míì tá a gbọ́dọ̀ máa sọ ní gbangba fún ìrànlọ́wọ́ ìrìn àjò ọmọ, fún ìrànlọ́wọ́ ìrìn àjò ọmọ. Bẹ́ẹ̀ ni ẹ gbọ́ mi yé báyìí. Ẹ lọ gbìyànjú ọṣẹ tí mo ní tá a bá ṣe yìí pé bọ́mọ bá ń ké, kì í ṣe pé bọ́mọ bá ń ké nìkan là á ṣe o. Ọmọ òkókó tẹ bá kódà á ṣe é kalẹ̀ ká tó bímọ. Ìyá ọmọ gan máa bùwẹ́ ńbẹ̀, kò sí nǹkan kan tí ó ṣe. Ọwọ́ aburú kan ò ní kàn, ọwọ́ aburú sẹ́ kò ní kàn, kò ní kàn án. Á dára fún wa o. Orúkọ mi ni Lukman ọmọ Àyándárè, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Àti kékeré lọ́pọ̀lọpọ̀ èèyàn ti kó bá ìrìn àjò ayé ọmọ wọn o, ṣùgbọ́n títí wa ò ní rí bẹ́ẹ̀ o. Ayé ò ní bògo ọmọ wa mọ́lẹ̀ o, wọn ò ní fọwọ́ kan títí wa náà o. A kì í bá àwọn ẹlẹ́fẹ́ darapọ̀ mọ́ wa ní WhatsApp group. Àwọn nọ́mbà yìí ni kẹ̀kẹ́ +234 80 3298 3298. Kí n tún wí lẹ́ẹ̀kan sí +234 80 3298 3298. Ẹgbàá kan sí +234 81 33 155 111. A kì í bá àwọn ẹlẹ́fẹ́ tọ́jú àrùn ara tọ́jú ọmọtewé àti egbò ẹ kàn sí wa. Abẹ́fẹ́ béèrè lórí ìrìn àjò àkọsẹ̀jáyé yín, kì í ṣọ̀fẹ́ o, ẹ kàn sí wa. Àwa náà kọ́ Ọlọ́run ọba ni, bàbá sì jẹ́ gẹ́lẹ́ bẹ́ẹ̀ là á sì ṣàlàyé fún yín. Àdúrà wọ́n gbà o, ayé wa o, kò ní yẹlẹ̀ fún gbogbo wa o, kò ní yẹlẹ̀ fún gbogbo wa o. Anamúntọ̀gà òwò bí tá a bá náwó sí, a máa fọwọ́ wa gbáre mú o. Àdá kì í roko ẹ̀ mọ́bọ̀ alé, ìdà kì í roko ẹ̀ mọ́bọ̀ alé. Pálápá ń dẹ̀dẹ̀ bá roku bọ́ bá rodò, ilé ní ìfàbọ̀ ṣe o. Gbogbo ẹ̀yin èèyàn tẹ́ lóòkè òkun, wọn ò ní gbókù yẹn wálé o, wọn ò ní gbókù yẹn ránṣẹ́ lé o. Ayé ò ní fẹ́ wọ̀n dá yín mọ́ o, ẹ̀ní jẹni ayé ń wá o. Òjò kì í rọ̀ kọ́ tà sí ilẹ̀, gbogbo ibi tí kálukú tí ń gbẹ́tò yìí bá wà, oore kálukú ò ní tà sí wa o. Ọdọ̀ olúkọ̀ kìtìbó, oṣù olé ní ń bínú wa, ilẹ̀ máa ń lánàá máa gbé wọn mì. Ọdọ̀ olúkọ̀ kìtìbó, àjẹ́ ilé ní ń bá ń bínú wa, ilẹ̀ máa ń lánàá máa gbé wọn mì. Òfò ló ní ẹ̀fọ́ ṣe. Ariwo òfò yẹn mù nílé gbogbo abínú ẹni, gbogbo ẹni tí bá ń bínú wa. Ariwo ọ̀fọ̀ kọ́ máa sọ nílé wọn. Ire kàbìtì. What